Africa Content TV. Bàbá wa Modele Markaz Atunjẹ bàbá Lágége fún blessing. Gẹ́gẹ́ bí àṣẹ tí wọ́n pa wá, àwọn bàbá wa tí wọ́n jẹ́ Rọ̀yìsì wọ̀kù. Bàbá wa Mufti Gèrè. Àwọn náà ni wọ́n fa ọwọ́ ìmáàmù tuntun náà. Wọ́n wá fi lé bàbá wa tí wọ́n jẹ́ Rọ̀yìsì Nìkọ́bà pátápátá ti lè tókò. Àwọn tí wọ́n assist wọn, àwọn bàbá wa Gbáǹkàdì, àwọn bàbá wa Dáfẹ́ Mọ́sàdé, àwọn bàbá wa Òbádọ́mà àti àwọn kọ̀ọ̀kan tí Ọlọ́run bá yọ̀ọ̀dá fún tí àwọn ilé ti kún already. Màmá wa fi àkókò torí pé àwọn ìtàtúndé ó pọ̀. Màmá wa pe Mufti Gèrè, Suleiman Farouk Oníkìtìpá láti wá ṣe tẹ̀kímù. Gẹ́gẹ́ bí àṣẹ tí bàbá wa ọlọ́lá wa ní Mátàbà. لا تخاف ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. Gẹ́gẹ́ bí àṣẹ tí wọ́n pa wá ọ̀wọ́ ni pé bàbá wa imam tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn kò tí ń jẹ́ ìpínlẹ̀ Kwara lápapọ̀ Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀. Wọ́n ní gẹ́gẹ́ bí ìdáyọ̀ Ọlọ́run bí ṣe máa ń tọ́ka àwọn àti tọ́tọ́ka àwọn sí táwọn ti mú àwọn sì kéde rẹ̀. Àwọn kéde ní gbogbo àwọn àgbàlagbà àwọn agbọ́ àmọ́ láṣẹ àwọn káwá ló fa bàbá imam fún àwọn àgbàlagbà tí Ọlọ́run tó fi wọ́n sí ìkan nílùú yìí gẹ́gẹ́ bí àyè tí a wà yìí àyè bàbá wa Marhum bàbá wa Fadilatu Sheikh Adam Abdullahi alhamdulillah Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. lẹ́yìn bẹ́ẹ̀ wọ́n ní al-waladu shay'un adid. Bàbá Modele Markaz Ọlọ́run ti ṣe bàbá ṣe Adam kù tí wọ́n jẹ́ bàbá wa Lágége tòní bí bàbá ọlọ́wà lórí ti sọ wípé gbogbo àwọn tábà ti wọlé àwọn àgbàlagbà. Bàbá wa wọ́n sì gba tòní tí ń jẹ́ bàbá alájà gba tòní, bàbá Lágége tòní, bàbá Fadilatu Sheikh Muhammad Abi Modele Markaz. ذاك يا صدق يا بنينا يا الفصل رئيس الإقامة ذاك جاء بابا فضيلة الشيخ يوسف ذاك جاء لإضافة كفوة فليعبدوا هذا البيت. أبي بابا ماما عليا بابا بروفيسور أمسا إكارو وما بلغا إنا أعطيناك. ذاك سالسا bàbá wa gbà tá a lè pè ní chief of staff fún bàbá Modele Markaz bàbá wa àdìgbòníyàwó ní Ìbàdàn. Gẹ́gẹ́ bí àti pupa wa bàbá wa Jọ́sí Àrùn bàbá wa bàbá Professor Gimba alákẹ́ súnmọ́ tó fi lọ bàbá rẹ̀ wá ní Òbándọ́mà bàbá Dr. Ose oníkàwọn òṣèré àgbà sí
bàbá wa mẹ́tàbà ìlàkà ẹ̀dùn sẹ́gbẹ̀ ẹgbẹ́ ikú ẹnáwó rẹ̀ sẹ́yìn gẹ́gẹ́ bí àṣẹ́gbẹ́ mẹ́tàbà tí wọ́n pa wá ẹgbẹ́ káwá pàǹtó fa bàbá wa ìmáàmù fún bàbá wa Mọ̀lánà Sheikh Adam fún bàbá wa Abdul Markaz jẹ́ àlífà wọn bí bàbá wa yìí sùn nìkan. ayákùn ẹ má gbà. bí a ti ṣọwọ́ ìgbà ní ká ṣọwọ́ ìdí ó sì dúró nínú ilé àdúró ìyá àbàtà Sheikh Adam Abdullahi ní ilé ìmọ̀ ní ilé àfá àgbà olùkọ́ àgbà ọ̀làdúró yìí bá a ṣe dúró yìí àdúró ìyá àbàtà àmùdérò mọ̀tò. Sheikh Habibullah Adam Abdullahi Alo. Prayer tá ń ṣe yìí, à ń ṣe lórúkọ ọgbọ́n ìyá bàtà àwọn mọ̀rẹ́kẹ́sì yìí kò lè. Prayer yìí, à ń ṣe lórúkọ ọgbọ́n àti òwì. Wípé ọ̀rọ̀ ṣé àdá náà làwọn kẹ́yìn náà láti bá yín sọ̀rọ̀. A kí ìdílé tó pòdùsì. A kí ìdílé tó bá ṣe àwọn àgbàlagbà jẹ tẹ̀ jáde lára wọn. Sheikh Adam àti bá a lọ bìkan rí tí ìmáàmù kan kú nílùú náà. Ìmáàmù àgbàlagbà ni ó sì máa kéwù. Àmọ́ àwọn ọmọ rẹ̀ ọmọ ìmáàmù ni wọ́n wà náà ń jẹ kí wọ́n ò kéwù. Wọ́n sì ń jẹ ìmáàmù bòmí ìdílé wọn lọ. Nígbà bàbá wa kú, ọ̀yàn ń tà ìwọ ló kàn ó. Ní ó wà lọ ronú. Bí ayé ti dà ní ìsìn, bí ìlú ti dà ní ìsìn, bí òní dákọ̀ ìlú yẹn, àmọ́ ìmọ̀ já òkè jáde ìlú náà ni. Bí mo ti dà yìí, bẹ́yẹ ti dà yìí, kí ni fi gbé? Kí ni gbé ayàwó máma fi oyè má fi tó àtúntò ìjọba? Ó ń rò lóru lọ́sàn-án lóru. Ń bò ya, ó bá rò pápákọ̀, ó lò ní jẹ. Ó wá lọ bá àgbà ọmọ akéwù bàbá rẹ̀. Tí n bá dá akọ rẹ̀ mọ̀. Ó ní òun ò ní tó lè gbé ìmọ̀ọ́mọ̀ àsìkò yìí. Àmọ́ sábà pọ̀ náà ọmọ akéwù bàbá òun yẹn ìwọ jẹ́. Òun yọ̀ǹda òun gbé fún ẹ. Ló bá gbé fún ọmọ akéwù bàbá rẹ̀. Bó ti gbé ìmọ̀ọ́mọ̀ bó ti gbé tàní ẹ. Ǹjẹ́ tí ẹni tó gbé fún tó wà wé láàrin fún Sheikh Adam ló ní kó wá wé láàrin. Àwọn náà ṣe wá sí. Ń tọ́ wá sọ ọjọ́ náà, mo fẹ́ fi báàgì lè yín dúpẹ́ ni. A fẹ́ fi bá fámìlì tó pòdúsù ni a fẹ́ fi dúpẹ́ ni. Tí ìgbà tí nǹkan náà lọ tó tún wá yí délé yìí, tó ṣe kan wọn á rí ìyàn fún ẹ. Ẹni tó kẹ́kẹ́bù tó bá gbà mú tó dá ọ̀kan mú. Àbàyè dúpẹ́ kì í rí bẹ́ẹ̀ ń bò mí o. Nígbà àbáwá débi wá sí i. Ẹni táwọn wí tó dé ìwé mìtà yìí náà, òun náà wà ń bẹ̀. Ẹnìkan jókòó ti bàbá, òun jókòó ní àyè kẹta. Bàbá ní iná yìí máa mọ́tà. Lẹ́sà yìí lérí kù àlùfàtà. Wà á ní sáré máa mọ̀tà. Àná àbí fàtọ̀. Warisali mamata ani abi fa'ado amarati nafsu bijanati wal khana wa nahati an subul huda fa'ado. Bàbá ní àwa náà sọ pé iná lè máa mọ́ta ń dá ń pè ní ìmáàmà. Lẹ́sà yóò kéré kù àwọn ìfàdá ọmọ kékeré ọmọ tí ń gbé bẹ́ẹ̀ ọmọ kékeré ọmọ pé àtàrí àjànàkú kì í ṣe ọmọdé. Eléyìí
wàlísàlì mọ̀mọ́ta and àbí fàádọ́. Ẹ̀rẹ́ ìjọ ọjọ́gbìn ìmáàmù fẹ́lẹ́ yìí ọmọ àlè yóò jogún ìmáàmù fẹ́ abalẹ̀ jẹ́ ó sì gbẹ́ta jẹ́sẹ̀ bàbá wọ́n wá ń wò báyìí wọ́n ní àmọ́ àti ìwọ́sùn bíjà náà àti ìwà nìkan náà wọ́n náà àti ìwà ṣubú lè wù dá fàádọ́. Nafsun ẹ̀mí kan àwọn èèyàn kan náà bàjẹ́ òkè má tù àṣì àwọn àrífà. Wọ́n bàjẹ́ òkè pé bìtà náà á dé wà ní ìkan náà pé ìwọ dún bí ààyè rẹ̀ lọ tó wáyé. Ìwọ ò tó bá wọn ju ààyè gíga. Dún bí tó wáyé o, wọ́n kàn náà ààyè tí jẹ́ kí èèyàn parẹ́ mọ́ la tó máa kéèyàn parẹ́ máyé lára. Ìwọ dúró bẹ̀. Ibẹ̀ ni ìròyìn ẹ̀ àtàwọn táǹgbà rẹ̀. Má tún àti rẹ̀ o. Amara ti nafsu. Bìtà náà á ti wà ní àná. Wà náà á ti wà ń sọ́kọ́ lè wù dá. Fáàtọ̀ àhà. Má bàa kó sí ojú ọ̀nà ọ̀la yìí. Ojú ọ̀nà ọ̀la. Ojú ọ̀nà ọ̀la. Má wọ owó dojú ilé yìí. Fáàtọ̀ àhà. Ó bá tẹ̀lé ẹ̀mí ẹ̀. Ọba ilé tuntun ti sàbà. Nígbà tó yí kàn yín, tẹ́ ẹ̀ gbé nǹkan àgbààgbà sọnù. Nígbà tó yí kàn yín, tẹ́ ẹ̀ sọ lánìí, tẹ́ ẹ̀ jọ lánìí. Tọ́lá wa ní ká ríru ń yọ. Àgbọ̀ máa rántí ọ̀rọ̀ bàbá yẹn. Níjọ́ náà lọ́hùn, ọ̀n dáhùn yẹn, ó ronú kú ni. Ọlọ́run wà wọlá Muhammad. Ọlọ́run wọlá iṣẹ́ ṣẹ́fà Adam nínú ilé yìí àti gbogbo ilé ayé. Ọlọ́run jẹ́ kẹ́mi yígun. Ọlọ́run jẹ́ kẹ́mi yígun. Yóò wá fún lálàáfíà ara tó nara tán. Yóò wá fún lálàáfíà ara tó nara tán. Yóò wá dúró tì pẹ̀lú Israel, pẹ̀lú Màáyẹ̀ àti Ìnáyẹ̀. Ọlọ́run fi dúró tì. Ẹ wà á rí ṣe. Ẹ jẹ́ aṣáájú dára fún gbogbo Kwara fún gbogbo Nàìjíríà ọlọ́run Muhammad ọlọ́run jẹ́ ẹ̀sọ́ náà lakọ́jà kí ni ilé ọ̀sùn fún ìmọ̀ lakọ́jà ọ̀sẹ̀ fún ìmọ̀ àti ìsàlẹ̀ àti ìsàlẹ̀ ọ̀fọ̀rẹ́ báyìí tẹ́wọ́n ló ń bẹ̀rẹ̀ lọ́sọ̀rọ̀ láàrín àfẹ́lá àwọn ọ̀sán وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم سيدنا قريش إلهكم لنا الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع adúpẹ́ ní orúkọ ọlọ́lá wa Murtaba wọ́n ní kí a ṣe lílá fẹ́ kan